ẹ dákun ẹ gbọ́ n tó ṣẹlẹ̀ ní ìlú Yewa tàbí bó ni wọ́n ṣe pè orúkọ ìlú yẹn. Ẹ wá gbọ́ àwọn ẹni tí wọ́n lọ sọ́hùn. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohùn àwọn ẹni tí wọ́n lọ sọ́hùn. Ní tí wọ́n bá lọ, kẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Ní pé wọ́n fi kínní ìkẹ́wọ́ ọ̀rọ̀ òṣèlú ló wà lọ́kàn wọn. Ẹ dákun, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n kó àwọn ọmọ, wọ́n pa àwọn míì. Ẹ̀yin wá introduce pátì yín fún àwọn bàbá oníbàbá tán wà lórí ìjókòó tí wọ́n ń ṣe opó tí wọ́n ń ṣọ̀fọ̀ fún gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Báwọn ọmọ ó dé ni o, bí wọn ò ní dé ni o. Ẹ̀yin wá introduce òṣèlú, ẹ̀yin introduce ẹgbẹ́ ara yín níbẹ̀ àtẹniwà ní Canada. Àwọn ẹni wá jókòó, wọ́n wá sóbà, wọn ò mọ tán fẹ́ sọ mọ́. Ṣé ẹ rí i pé lẹ̀ Yorùbá wa yìí à ń bú báńdíìtì ni o. Ọlọ́run ó tú náà àṣírí àwọn ẹni tán ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, torí bí wọn ò bá wá fún wọn níṣẹ́ ṣe, wọn ò ní ya wọ̀lú yẹn. Nínú tèmi rí yìí, nínú nǹkan tèmi rí tí fídíò gbé jáde, tí wọn ò bá rán wọn lọ ní, wọn ò ní láwọn ń lọ kí èèyàn lábúlé fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ abúlé tó ti dá ìwọ̀nba àwọn ẹni tó wá wà ń bẹ̀ ẹ fẹ́ smart ipẹ́ ti lọ pe olówó òdìbò yín níbẹ̀ torí pé ẹjọ́ mọ ọbẹ̀ láti bí ọdún 15 tó ti débẹ̀ gbẹ̀yìn. Tí ìbá ṣòpònú làwọn ẹni tí ẹgbẹ́ àkọọ́dù rán lọ sí abúlé náà, ẹgbọ́n tí wọ́n sọ. Inú yàwó ta ni Ọlọ́run ó dá sí. Ẹ̀rí ìlú ti dá, gbogbo àwọn ènìyàn ti sá kúrò ní ẹ̀rí nǹkan. Inú yàwó ta ni ẹ̀wọ̀n yìí kò sí èèyàn kankan. Ẹ wo iye ọmọ tí wọ́n ní wọ́n kó kúrò nílùú tí wọ́n kó lọ. Oriyomi Hamzat àwa kì í ṣáni ká wá sí yín pẹ̀lú ṣáni a sọ fún yín pé Ọlọ́run jẹ́ alú ẹ̀ mọ́. Wọ́n ní ajé oyè yẹn kó sáwọn òní báyìí lágbàjẹ́. Wọ́n ní pẹ̀lú òògùn Ọlọ́run oore ìdùnnú àtàwọn ìdíje ìṣẹ̀lẹ̀ náà lórí látẹ̀yìnwá Ọlọ́run àrígbà padà. Wọ́n wá lọ́wọ́ dáwọ́ dúró. So yìí ní ti àbí ó wo àwọn náà gẹ́gẹ́ bíi pé ipò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n wà. Ó fún wọn ní èròǹgbà láti mọ díje fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó fún wọn léròǹgbà táwọn náà wà níbí gẹ́gẹ́ bí ìfẹ́ aráàlú láti fi àwọn kéékèèké tó wà lọ́kàn wọn. Bí wọ́n tiẹ̀ ṣe gbọ́ pé àwọn èwe tí wọ́n jọmọ iléèwé wọn wà involve nínú ọ̀rọ̀ yìí, ó jẹ́ tó bá ní lọ́kàn jẹ́ pọ̀ láwọn ọmọ tí ò mọwọ́ tí ò mẹ́sì. So wọ́n wá ní akíyí dáadáa. Wọ́n ní akíyí dáadáa. Wọ́n lọ́dọ̀ ní ìyá àdúgbò ẹ̀. Wọ́n lé àpò Ọlọ́run, wọ́n ní yóò dájú lórí ìlú yìí. Wọ́n ní yóò dájú lórí ọmọdé. Wọ́n ní yóò dájú lórí àgbàlagbà. Wọ́n ní pẹ̀lú ògbó Ọlọ́run, ohun lé ìdùnnú àtayọ̀ ní ọmọ owó náà rí. Ìrọ́sì ní tí mo kó níwájú yín láti bá yín sọ̀rọ̀ yóò tó bí abí ọdún mélòó kan sẹ́yìn. Torí ìrẹsì kí Mọ́ndé náà lórí lọ́jọ́ kan tẹ́lẹ̀. Wọ́n tẹ̀ jẹ́ pé ojú ẹ̀yin bàbá wa ní ti lọ lára àbí díẹ̀. Akíngbadé Adéníyì ti ń bẹ́ dàda. Akíngbadé ti ń ra pàdé tí ń ra kòkó. Ọmọ sẹ̀rẹ̀ nínú. Wọ́n fẹ́ lójú inú ilé kan tí yìí wọ̀ níbi ọdún bíi 15 bẹ́ẹ̀ lọ sẹ́yìn. Ṣùgbọ́n ìdùnnú làwọn bá wọnú ìlú yìí tẹ́lẹ̀. Torí jẹ́ pé gbogbo ìlú yìí láyìíká ẹ̀ tó fi délé àwọn bàbá sínú ẹ̀ lókè ilé tí a náà lò. So ìdùnnú lọ́wọ́ àlù yìí. Àwọn abẹ náà gbé dédé ìdùnnú tó wà nínú ìlú yìí tẹ́lẹ̀ ọlọ́pàá ní dápadà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo wàhálà dúró eléyìí tó mú àìbalẹ̀ àyà wà nínú ọlọ́pàá nílé jìnnà. Ojú
ní tiwa ìdí náà tí ọ̀gá wa fi yan àwọn èèyàn wa níjọba àtìlẹ̀ Ògbómọ̀ṣọ́ márààrún kíkà wà tèmi tí mo dúró wájú yín tí mo ń jẹ́ ọ̀kan lára wọn tí mo sì jẹ́ olùdíje lábẹ́ ọ̀gá wa yìí nínú ẹgbẹ́ àkọọdù tí mo díje fún lẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí aṣojú gbà mí láti Ògbómọ̀ṣọ́ South Oriyomi Hamzat káwọn náà wà pẹ̀lú rẹ̀ tí ọmọ yín tí ọmọ aládé tí adé ìjẹ́kẹ̀ lára wa pàápàá ìgbòho pé tuntun tó kúlẹ̀ jọba nígbòsòrò ọmọ gbajàmọ̀ láwọn jẹnu adé wà láàrin wa so kí Ọlọ́run kó ti gbogbo alẹ́ yìí bákan náà ọ̀nàrẹ́bù Farouk Adébọ̀jù àwọn náà ń bẹ láàrin wa láti Ògbómọ̀ṣọ́ náà so agbàdúrà fún wa pé oore ìdùnnú ìlọlọ́ba yóò mọ̀ ṣẹlẹ̀ ṣáánù bákan náà ni ọ̀gá wa bákan náà ọ̀nàrẹ́bù Julius tí àgbẹ̀ alajẹ wọn sí dóòfù àwọn ní abẹ́ díje sí ipò aṣojúṣòfin ní Àbújá representative so àwọn náà wà ní Canada báyìí àná gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí bó sì jẹ́ ṣẹlẹ̀ ìbànújẹ́ pọ̀ gbà ṣùgbọ́n tá a bá ní àgbo de pé kí gbogbo wọn wálé kó tó di bá dèbí ẹ̀yin bàbá wa lẹ́ni bàbá pẹ́ lórí mi ìsìkèsì àwọn ọba yẹn bẹ́ẹ̀ tó tó ṣe bí òkú so ní ọ̀sẹ̀ ní. ṣé ẹ gbọ́ báyìí ṣé ẹ gbọ́ ìwà òpònú tán lọ wù ní Báṣítà àbí bó náà ṣe ń porúkọ ìlú tí wọ́n ti lọ kó àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ kéékèèké lásán 32 ó yá kò mọ́ tàwọn tíṣà nǹkankan o kò mọ́ ìtàn ti pa o kò sì tún mọ́ àwọn ọlọ́pàá wọn náà tí wọ́n láwọn náà bí wọ́n lọ wọ́n ti fara gba nǹkan míì kò mọ́ àwọn yẹn o ẹ dákun torí Ọlọ́run ṣé ìkéde ẹgbẹ́ lẹ lọ kéde ní abẹ́ lọ kẹ́dùn Alhaji Oriyomi Hamzat torí wọ́n dárúkọ yín ẹ bá wa bí àwọn ẹni àwọn òpònú tẹ́ rán lọ sí ibi wọ́n ti lọ kẹ́dùn òpònú pátápátá gbáà ni wọ́n gbogbo ẹnu ni mo fi sọ tó bá jẹ́ pé àti wọlé yín ló ń jẹ wọ́n lógún tàbí kankan jẹ́ kinní kan ní ń jẹ wọ́n lógún àtẹ̀yí tó pèrè mùsùlùmí nù wọn tó dé fìlà bí ẹni wọ́n fẹ́ lọ rèé gé lórí dànù tí ń jẹ́ Fàrúùkù nù wọn òun náà lọ́pọlọ àti sọ pé ẹ má jẹ́ aṣọrú nǹkan báyìí lónìí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lánàá ẹ lọ níjọ́ kejì ẹ wá ń kéde mi ní ẹgbẹ́ ọ̀nàrẹ́bù kínní kan eléyìí náà ní ọ̀nàrẹ́bù kínní tẹ́ ẹ bá ráwọn ẹni tán jókòó síbẹ̀ gan ojú wọn sóbà ni àwọn náà wọ́n jù sórí nẹ́ẹ̀tì oníkálukú sì ń gbégbégbé fídíò ọ̀hún lèmi náà gbé yìí tá a fi móhùn jáde kí ló dé kí ló ṣẹlẹ̀ so ẹ̀mí ni mo fi ṣe kọ́kọ́ ṣe ṣó ní àárọ̀ ní alẹ́ àná wípé wọ́n ń fi ẹ̀mí àwọn èèyàn ṣe pọ́lítíìsì ni ẹ sì wá lẹ́ẹ̀ fẹ́ wọlé gbogbo abiyamọ tí wọ́n rí kinní tí ẹ̀mí wọn mì tìtìtì àti bàbá tí wọ́n pa yẹn ẹ̀jẹ̀ bàbá yẹn ò ní jẹ́ kán wọlé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni tán lọ́wọ́ sí tó jẹ́ nínú òṣèlú tán fi ṣe ń tán ṣe yìí tó bá sì jẹ́ pé wọ́n fẹ́ fi ṣàkóbá fún Ṣèyí Mákindé ni wọ́n fẹ́ fi ṣàkóbá fún ẹni ọba kan nílùú yẹn ni ẹ̀jẹ̀ bàbá yẹn yóò dájọ́ fún gbogbo Ọ̀yọ́ state ẹ̀jẹ̀ bàbá yẹn tán ta sílẹ̀ tán fi ṣe sacrifice kò ní jẹ́ kán wọlé rárá àtọ̀ torí tí ìbá ṣèpele fẹ́ fi ẹ̀jẹ̀ èèyàn ṣe sacrifice kẹ́ ẹ tó lè ṣe ìbò wọn ò ní kàn wọ inú ìlú tí wọ́n kóyàn wọ́n pọlọ́pàá wọ́n tún wá rẹ́ èèyàn bí ìgbà tá a bá ní ẹ̀jẹ̀ á ta ètùtù sílẹ̀
ọ̀rọ̀ ẹnu tèmi ó yàtọ̀ sí ti oníkálukú o. Ìkàlẹ̀ yín òṣèlú pọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mú mọ́ra, kí ló dé táwọn ọmọ àkọọ́dù ò lè mú mọ́ra kan tí ẹ̀jẹ̀ ó tó di ọ̀sẹ̀ kan tó lọ bẹ̀ àbí ọ̀la lẹ fẹ́ dìbò gómìnà ni ṣọ́la lẹ fẹ́ dìbò gómìnà ni tẹ́ ẹ ti introduce ara yín lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nílùú ibi tí nǹkan ti ṣẹlẹ̀ kì í tún ṣe lọ́yọ̀ọ́ ni kì í tún ṣe nínú capital ẹ ti ń sọ tẹ́ ẹ lójú tì tẹ́ ẹ fọ́ fún gbé mu tí fúnnú yín ti jàn ẹ jẹ́ kí kinní yìí ó yí ká kó dé everywhere tẹ́ ẹ ya ìkà ha tẹ́ ẹ bá ti wá fẹ́ ṣe òṣèlú kan ha Oriyomi Hamzat wọ́n mọ̀ dá akọ rẹ o wọ́n dá akọ rẹ sínú ọ̀rọ̀ yìí mo sọ náà mo ní àwọn ẹni tó tò mọ́ yìí Oriyomi Hamzat ọ̀dájú ni wọ́n ara àwọn alákatakítí tó tò mọ́ yìí ọ̀dájú ni wọ́n so ẹni bá lè kú ó kú ẹni bá lè sọnù ó sọnù wọ́n rán yín iṣẹ́ lọ wọ́n rán yín níṣẹ́ ẹrú ẹ̀ fi tọmọ jẹ lọ́hùn so ẹni rán ní iṣẹ́ làbẹ̀rù nù àbílẹ̀ fi ṣe ẹ ní bẹ̀rù ẹni ẹ fẹ́ jẹ fún lójú ẹ lọ mọ́ polówó àkọọ́dù má ṣe o a jẹ́ pé ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ inú yín dùn sí ló jẹ́ fi smart báyẹn lẹ fi lọ ìlú yẹn kán lè bá a ṣe bẹ́ẹ̀ dáa èyí tẹ́ ẹ ṣe yìí ẹ̀ dáa ìkà nìyín ìkà gidi nìyín ẹ ṣe bí wọn ò pààyàn rí lójú mi tí mo fojú rí báyìí táwọn Boko Haram ṣe tí bàbá yìí mi ò lè sùn rárá àti abiyamọ kí ni kíyàwó wí bóyá bàbá yìí ní bàbá ńlé bóyá ó ní ìyá ńlé bóyá ó lẹ́bí ńlé ẹ̀yin wá ń lọ polówó orí ibú ẹ̀ ń lọ polówó ìbànújẹ́ tí wọ́n gbélé yín lọ́wọ́ èló náà fẹ́ fún yín ṣẹ́nìkan lè fi òṣèlú lọ̀ wá nílùú èbó ìkágbà yín àtẹ̀yí gọmọnàndó tí wọ́n sọ pé ó wà ní Canada ó wá worú iṣẹ́ tẹ́ ẹ rán àwọn iṣẹ́ tẹ́ ẹ rán wọn kọ́ náà lọ jẹ́ ṣé ẹ lérò pé ẹ fi kinní ìkóbá gómìnà ni àbẹ́ ẹ lérò pé ẹ fi kóbá ọba ìlú ni ṣé ẹ lérò pé ẹ fi kóbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọ̀ ẹ fi kóbá bàbá wa Olúbàdàn abẹ́ ẹ fi kóbá láàfin gbogbo ẹni owó tó lọ́wọ́ sí kinní iṣẹ́ tó wàhálà yóò mọ rí oyè níwájú báyìí kò ní tẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbìmọ̀ràn kinní ìfáwọn ẹni torí ìṣe bí wọ́n ṣe kinní ọ̀hún ó mú fura dání ó mà ṣe o kìbá tí jákọ́ọ̀dù ló ń lọ sọ̀sọ́kúsọ lọ́n tó ń lọ introduce ṣé ẹ lérò pé smart ni ẹ wo àwọn ẹni tán jókòó síbẹ̀ tán sóbà ni ẹ̀dẹ̀ ń pera yín ní Yorùbá ẹlẹ́ẹ̀gbọ́n lọ́yọ̀ọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ dákun torí Ọlọ́run àwọn ọmọ ọ̀sán ti kó pọ́npọ́ báyìí fídíò ti káàkiri ẹ wo bí ó mà ṣe o káì.